àràré o ayédèrú ni lọ́ọ̀yà yìí gbogbo ẹjọ́ mẹ́rìndínlọ́gbọ̀n tó ṣe ló ti borí. ọwọ́ ìjọba orílẹ̀-èdè Kenya ti tẹ ọkùnrin kan Brian Mwenda ògbóǹtarìgì lọ́ọ̀yà tí kò ní ìwé ẹ̀rí agbẹjọ́rò. ọ̀rọ̀ burúkú tòun tẹ̀rín ni ọ̀rọ̀ ìjọba ilẹ̀ Kenya àti ọkùnrin náà nítorí ẹni tí wọ́n pè ní ayédèrú agbẹjọ́rò yìí kò jẹ̀bi bọ̀ ní kóòtù rí. àwọn lọ́ọ̀yà tí wọ́n ní ìwé ẹ̀rí níwá lẹ́yìn tó ń bá rojọ́ ní kóòtù gan kò sì rojọ́ jàre rẹ̀ rí. gẹ́gẹ́ bí Fact East Africa ṣe fìdí ẹ̀ múlẹ̀, Gbogbo tí dátọ́ lẹ́nu ìgbín ni ọkùnrin tó ti rojọ́ níwájú àwọn adájọ́ ńláńlá láwọn ilé-ẹjọ́ gíga, ilé-ẹjọ́ májísírèètì, ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ní ìgbà bíi mẹ́rìndínlọ́gbọ̀n. kò sì sí èyíkéyìí nínú rẹ̀ tí kò ti rojọ́ jàre. nítorí èyí lọ́ọ̀yà tó pójú owó ni Mwenda máa ń pera ẹ̀. àwọn èèyàn kò kóyán ẹ̀ kéré, bẹ́ẹ̀ ni kò sí èyíkéyìí nínú àwọn adájọ́ tó yiri ẹ̀ wò rí pé kì í ṣe ojúlówó agbẹjọ́rò títí dìgbà tí wọ́n fi páńpẹ́ òfin gbé e. nínú àtẹ̀jáde tí wọ́n fi síta ni wọ́n ti ní àwọn aláṣẹ orílẹ̀-èdè Kenya ti fi páńpẹ́ ọba gbé ayédèrú lọ́ọ̀yà kan Brian Mwenda tó ti pe ara ẹ̀ ní ọ̀kan lára àwọn lọ́ọ̀yà lórílẹ̀-èdè Kenya tipẹ́. ẹjọ́ bíi mẹ́rìndínlọ́gbọ̀n ló ti rojọ́ jàre níwájú adájọ́ oríṣiríṣi kí ọwọ́ tó wá tẹ̀ ẹ́. ṣùgbọ́n àwọn èèyàn kò fara mọ́ ìgbésẹ̀ tíjọba Kenya gbé yìí. Ngua Bonaboy ní ohun tẹ́ ń sọ ni pé àwọn lọ́ọ̀yà tó kàwé tí wọ́n tún lọ síléèwé tí wọ́n ti ń kọ́ nípa ìmọ̀ òfin ni ọkùnrin yìí borí wọn nílé ẹjọ́. òun náà lẹ́tún wá fẹ́ fìyà jẹ. àwọn ojúlówó lọ́ọ̀yà yín yẹn gan-an nìyà tọ́ sí. àwọn ló yẹ kẹ́ ẹ fìyà jẹ nítorí bí wọ́n ṣe jẹ́ kí ẹni tí kò lọ iléèwé ìmọ̀ òfin náà wọ́n bàjẹ́ nílé ẹjọ́. Fèkánì ní nígbà tí kò kúkú ti kàwé yẹn, oyè ìfidánilọ́lá nínú ìmọ̀ òfin ló yẹ kí wọ́n fún un. wọ́n ní kò níwèé ẹ̀rí, àmọ́ ohun tó fi lè mú wọn fẹ̀yìn àwọn agbẹjọ́rò tí wọ́n níwèé ẹ̀rí janlẹ̀ dájúdájú kì í ṣe lọ́ọ̀yà fẹ́ẹ̀kì. Kakus ní tiẹ̀ sọ pé a ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n wà nílé tí wọ́n pé lórí dáadáa tí wọ́n sì lè ṣe iṣẹ́ yòówù láì ní wàhálà nínú. ó lóhun tó bani lọ́kàn jẹ́ ni pé irú ẹni bẹ́ẹ̀ kò láǹfààní láti lọ síléèwé tí yóò fún wọn láǹfààní láti lè rí ìwé ẹ̀rí tó yẹ nínú irú iṣẹ́ bẹ́ẹ̀ gbà. ó ní láìsí àní-àní àpẹẹrẹ irú àwọn ẹni bẹ́ẹ̀ ni ọ̀gbẹ́ni Mwenda tí wọ́n mú yìí. àmọ́ ọkùnrin kan tó ń jẹ́ the trader in you kò mí kàn tí kò sì banújẹ́ nípa bí wọ́n ṣe mú agbẹjọ́rò náà. ó lóun mọ̀ pé yóò wẹ ara rẹ̀ mọ́, yóò sì ro ẹjọ́ ara rẹ̀ jàre lórí ìdí tí kò fi yẹ kíjọba fòfin gbé òun dépò pé wọn yóò jẹ òun níyà. Monísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.